Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì. A tún ti dé lónìí. Ẹ ṣé. The God that created the ancient mountains, the ancient hills, we are here today. AlujoHymn fusion with Segun Oluwayomi. We are grateful, oh Lord. We are grateful. We are grateful. We are grateful. Ayérayé, ẹ̀mí mọ́ ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Lord, we thank you. We thank you. Ẹ̀yin Olúwa lógo, ògo, gbogbo ẹ̀yin ará ilé lórí Orísun. For everybody watching me now on YouTube, on TikTok, on Instagram, on Facebook, raise your hands to the one that sits on the throne. Yes, God is faithful. Our God is faithful. Olúwa ẹ ṣé o. Last Sunday in the month of August, láwa yìí. Lord, we are grateful. We are grateful. Oṣù kẹjọ títí lọ nìyẹn o. Thank you, Ancient of Days. As old as you are, you've never changed. You can never change. You will never change. Lord, we are grateful. We are grateful. Great is thy faithfulness, O Lord.
If God should look down on our sins, none of us can stand. Sunday, we are just enjoying the grace of God. For those of you watching us at home, you are welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi. Episode 223 on all our social media platforms. Facebook, Segun Oluwayomi. TikTok at Segun Oluwayomi. Instagram at Segun_Oluwayomi. YouTube, Segun Oluwayomi TV. Please do go and follow us, subscribe to our channel. That's the only thing you can do to support us. It's because of the grace of God, that is why you can see me, you can watch me now. Some are on the sick bed. Some people are in the grave. Yes, this type of noise you are hearing within us. Oh, le bola ni àwọn òkú. Alaye ni ó máa yìn ọ́, bàbá. It's only the living God that can praise God. For those of you watching me
ayọ̀. Nínú kòsíkòsí Ọlọ́run sì ń tọ́jú yín o. Ìlú le, má fẹ́ ní ẹ bá wọn sọ pé ìlú le o. Ìwọ máa sọ pé ìlú dá, ìlú rọ̀, ìlú dọ̀. Ẹnu ẹni la fi ń kọ méje. It's whatever you say with your mouth that will happen to you. If you say Nigeria is good, Nigeria will be good for you. If you say Nigeria is bad, Nigeria will be the other side for you. But you say Nigeria is good. 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 For those of you watching me, fún gbogbo ẹni tẹ́ ń wò mí báyìí. Ẹ gbé ọwọ́ sókè ẹ máa ní o ṣé Jésù, o ṣé Jésù, o ṣé Jésù, o ṣé Jésù. And for those of you on social media, just type, thank you, Jesus. Thank you, Jesus. Lord, we are grateful. Lord, we are grateful. We are grateful.
tẹ́ ń gbọ́ mi lórí rédíò, tẹ́ ń wò mí lórí amóhùnmáwòrán wa. Ẹ kú dédé ìwòyí o. AlujoHymn Fusion with Segun Oluwayomi, episode 223. On all our social media platforms, and episode 25 lórí amóhùnmáwòrán wa. Lónìí, ayérayé máa sọ̀rọ̀. Bó ṣe ń gbọ́ mi yẹn, ìdè ń já. Last Sunday in the month of August lábàá wa yìí. Àánú la rí gbà o. Àánú ló ṣe yí o, agbára wa kọ́. Àánú ló ṣe yí o, kì í ṣagbára wa o. Kì í ṣe ohun tí èèyàn lè ṣe. Àwọn kan wà tájọ bẹ̀rẹ̀ oṣù yìí, wọ́n ti lọ. For those of you listening to me on all our radio, thank you. Thank you for joining us today. Èyí tẹ́ wà lórí Facebook, Segun Oluwayomi ni. Adúpẹ́ o, ẹ ṣé o. Èyí wà tẹ́ wà lórí Instagram, @Segun_Oluwayomi, ẹ ṣé tẹ́ join wa lónìí. Èyí tẹ́ wà lórí TikTok, @Segun Oluwayomi, ẹ ṣé tẹ́ join wa lónìí. Èyí tẹ́ tún wà lórí YouTube náà, ẹ ṣé o. Gbogbo èyí tẹ́ wà lórí Orísun, ẹ ṣé o. God bless you o. Ẹ ṣé o. Kí ló ń ṣẹlẹ̀ lórí àwọn rédíò wa? Akírógun ọ̀fọ̀ ọlọ́kọ̀ ìjú. Ta ló sọ nígbà tí Ọlọ́run ò wí? Gbogbo tó ti sọ sí ìṣẹ̀dá ẹ̀ tí kìí ṣe Ọlọ́run ló sọ kò lè wá sí ìmúṣẹ tó o bá ti fa ìgbẹ̀ṣẹ̀. Lórí rédíò Ọ̀ṣun ṣínà Fúnmiláyọ̀ ẹni àjọ ṣànọ́dà wọ́n ti kú wọ́n ti lọ. Ọ̀pọ̀ ti kú, ọ̀pọ̀ ti lọ, ṣùgbọ́n ìwọ sì wà lára àwọn alààyè. Ṣé ni máa dúpẹ́, ṣé ni máa yọ̀, ayẹyẹ lórí ìsìn, ṣé ni máa dúpẹ́, ṣé ni máa yọ̀, ayẹyẹ lórí ìsìn, ṣé ni máa dúpẹ́. Ẹ wálé, kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Henry Marvelous, Jésù ló gbàgbélé mú.
Kò sí láyé Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Jésù ẹ̀yin ìyá tòótọ́ ni mò ń sọ o ẹ̀yin abiyamọ tòótọ́ kì í ṣe abiyagba o kì í ṣe àwọn tó bímọ kalẹ̀ tó ń bọ̀ wọ́n lè tán sá lọ àwọn abiyamọ tòótọ́ Ọlọ́run á dúró tì yín lórúkọ Jésù ẹ ó jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù ẹ ò ní fojú sunkún ọmọ gbogbo ẹni tó bá fẹ́ dẹrù ọ̀rọ̀ lórí yín àtàwọn ọmọ yín iná ọ̀run ọ̀rọ̀ ọ̀run ará ọ̀run á dáhùn níbẹ̀ lórúkọ Jésù ìmọ̀kímọ̀ kò bá gbọ́dọ̀ jọ. Èkékété kò lè dúró. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀. Sọ́ni Olúwa lẹ́yìn bá dúró mo pẹ̀lú àfúyàwó mi náà. Abiyamọ tó kù ló tọ́ ni. Gbogbo ẹ̀yin abiyamọ lórí àwọn ọmọ yín. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀ dé. Sọ́ni Olúwa lẹ́yìn bá dúró kí ló ṣẹlẹ̀ lórí fàájì. Adétúnjì Àbáyọ̀mí. Ọba ògo àlàáfíà mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ ju ti iye kan lọ.
ṣe ó máa ṣe gbogbo tó ń là kọjá lọ́lọ́run náà ó sì máa ṣe tí ò bá tí ìyá kò tí ìyá Tọ́pẹ́ Àlàbí ní lọ́gán tó dé ayé mi létò ayé ẹ̀ máa létò tí Jésù bá ti dé kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò Yẹmí Gabriel ok Yẹmí Gabriel ní ká pílẹ̀ orin Celestial sọ̀kọ́mọ́ gbogbo ayé dìtẹ̀ mọ́ wa. Gbogbo ẹ̀yin tí wọ́n ń bẹ̀rọ ibi lé lórí tó ń dìtẹ̀ wọ́n yín hallelujah lórí yín o.
ṣẹlẹ̀ lórí rédíò. Kúyẹ̀ Olúwatóyìn àti Oyèdépọ̀ Ọlárẹ̀wájú. Aṣẹ́gun àti ajogún ni a jẹ́ bẹ́ẹ̀ ni nínú Jésù Kristi. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà. Lord, we thank you. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Last Sunday in the month of August. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Ayérayé. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us this week. Lórí Orísun, lórí gbogbo rédíò wa, lórí Facebook, TikTok, Instagram, YouTube. Thank you for joining us.
Ọ̀gá mi Fẹ́mi Adéníbígbé ẹ ò ní dẹ́nilẹ̀ lórúkọ Jésù. Dr. Oluwayomi Ambrose Shomide, thank you, God bless you all. Ẹ ṣé o, see you next week. Sorry, next week yẹn ó máa loud gan. Thanksgiving ni September Thanksgiving. Àbúrò mi ni mò ń gbé bọ̀ Káyọ̀dé Olúwayọ̀mí. A máa jó dáadáa. Ẹ ṣé o, ó dàbọ̀.